Address a man protect àwọn customers wa. Address àwọn ọjà tí mo ti dì. Tí mo dì lánàá. Address hàn. Nǹkan àwọn wèrè wọn lè fún wàrà wọn lè dá wàrà wọn. Hey. Àti ṣíwọ̀. Àwọn ọ̀rọ̀ àti bùbá kan mo lọ rán wọn fún sọ́mà. Mo rán wọn ọ̀rọ̀ àti bùbá kan láti máa fi ṣiṣẹ́. Pé sọ́mà làwà a lè mọ́wọ́ túwẹ́tà. Ewé igbó yẹn ní báyìí wò. À ń lewé igbó, a dẹ̀ tún máa ń lewé sìgá. Ńṣẹ́ ewé ni wọ́n. Okay. This is Esabod spiritual platform. Our website is www.esabodspiritualhub.com. Our phone number is on this timeline. You call our customer assistant. You see my gele like Oyiboyi. Oyiboyi fẹ́ ṣépè. Oyiboyi fẹ́ ṣépè. Bí má sì ti ń ṣépè gbogbo ọ̀tá Esabod pátá. I don't know why you are bothering about me, about my sickness status. You said I'm mad. I'm very, very mad. I have psychiatric. You are very right. I can't deny it. Even I'm suspecting that psychiatric illness. Instead of it to reduce, it's increasing. So leave it like that. If you have any cure for it, you can suggest the medication to use. I do have cure for psychiatric, but I'm not gonna use it because I love my mental way. So thank you for your advice. You said Esabod doesn't have senses. I don't. How can an animal have a sense? I don't have a sense. That is why you have to consider me. That is why you have to treat me nicely due to my illness, due to my condition. I just want you to believe that whatever is coming out from my mouth is not normal. You said I have a mental problem. Why are you crying then? Why are you crying? Will you see a mental person on the street and you start communicating with the person? No! If you see a mental person on the street, you will run away from the mental person. Yeah. Will you be communicating or replying someone with madness? Save you all know that haters are saying Esabod has a mental problem. Actually, the doctor in Ireland, they have invited me for treatment, but I just said I like the condition I am. I don't want it to be treated. I like my mental condition. But mental people can, you know what they can do to it because they are vulnerable. You know, lots of things they can do for people. They can bite, they can insult, they can abuse. That is why you see mad people on the street abusing someone that is going gingerly on the street. So if anything that comes out from my mouth, just believe that it's mental. It's incurable mental. But you know, as much as you are replying me back, we are in the same category. Because in a normal life, you cannot reply back to mental patients. But in as you are replying me, your own mentality is beyond repair. And you say some Esabod doesn't have senses. How will I have a sense? You said you call me Esadog instead of Esabod, that I'm a dog. Dog doesn't have senses. That is why they roam on the streets. They go unleashed. So, senses I don't have. You have already called me an animal. That is why human beings, they do take control of animals. But wasting your time by
reply me. Since I've declared my mental situation with you, and nobody can cure me of my mentality. So if I'm biting you, if I'm leashing you, if I'm abusing you, if I'm criticizing you, if you think I'm bullying you, you have to pity me due to my illness. If you reply me, your own mentality will be grievous, because you will be stripping naked on the street. Okay? Just leave my mental condition. And you have to pity me as a woman being. Do you ever pray for your own child to have a mental illness? So since I have one, you should be taking care of me. Give me your hospitality. Donate money for me. At least if you see a mental person on the road, we will give them money to go and eat. I need money. Instead of you castigating me, bullying me. Sometimes a mental person doesn't know he has a mental problem. But you are the one that diagnosed me of having a mental problem. Pity me. Buy clothes for me. Because it says in the Bible, love your neighbor as yourself. So that is the more reason. Whatever that is coming out of my mouth is part of my mental problem. You need to accept it. Because you cannot sue a mental patient to the hospital. Will you drag a mental patient on the street to the court? You just have to eat it, digest it, and stretch out your hand and use water to drink it. That means to say, lawe fomilo. Mo ní èpè fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú mi pátápátá tẹ́ sì mọ condition mi. Èmi tí ń ṣe ọjọ́ ajé, èpè yẹn dẹ̀ máa mú yín. Èpè àkọ́kọ́ ni pé gbogbo tẹ́ bá dá wọlé láyé, tẹ́ bá dá wọlé báyìí, iṣẹ́ tẹ́ ń ṣe báyìí, ọmọ aráyé máa tàn yín ni. Ọdẹ máa jábọ́. Ẹ mọ̀ báyìí tàn pàdé. Gẹ́gẹ́ bí Buhari ṣe tàn wá wípé Chinese doctor wọ́n wá treat coronavirus. Bọ́n ṣe purọ́ fún wa, bọ́n ṣe tàn wá wípé wọn ò mọ̀ bọ́n ṣe wọlé. Ogun ọ̀run ó jẹ́ kí gbogbo èèyàn máa tàn yín. Èpè kejì ni wípé agbára tó mú kí àwọn Chinese doctors tí wọ́n ní wọ́n wá láti treat corona tó ń disappear táwọn ibi tán lọ, ẹ sọnù, ọmọ yín ó sọnù, ẹ disappear. Ní tó fi lè mú kí Nigeria government sọ wípé àwọn doctors tó wá yìí o, àwọn ò rí wọn mọ́, ẹ sọnù nínú ìjọba Buhari, ẹ sọnù. De agbára tó mú kí Nigeria government kó máa fìyà jẹ yín, ogun ọ̀run ó fìyà jẹ yín. Agbára tó ní kí Buhari kó febi mọ́ pa yín, ebi ó pa yín kú. Agbára tó ní kí àwọn ọba kó mọ́ jalè, kó mọ́ jí góòlù, àwọn aláìlọ́gbà yóò sì gba èrè oko tẹ̀yìn náà. Iná Nigeria situation la mọ̀ fi ṣàdúrà fún yín nísìn. Nigeria situation la mọ̀ fi gbàdúrà fún yín. Torí ẹ gbádùn. Bí Chinese ṣe sọnù, bí àwọn Chinese doctors bọ́n ṣe sọnù tán rí wọn mọ́ tán ní wọ́n rá sínú ìjọba Buhari, gbogbo tẹ́ bá dáwọ́lé yóò mọ̀ ara mọ́ lẹ́yìn lọ́wọ́ ni, kò ní dúró ìtẹ̀sí tí ní yóò bàjẹ́. Agbára tó ní kí Buhari gọ́ọ̀mẹ̀ntì tó ní kí àwọn Chinese kan máa jalè wa, tó ń gba ẹ̀tọ́ ọmọ Yorùbá lọ́wọ́ wọn, Ọlọ́run ogun ọ̀run yóò gba ẹ̀tọ́ yín lọ́wọ́ yín gbogbo ọ̀tá Esabod bí tàwọn illegal Chinese miner. Jẹ́ pé ń ṣépè fún yín, current affairs la fi ń ṣépè fún yín. Agbára tó ní ìlú tí ó ṣèdè yín aláwọ̀ funfun Chinese tó wó yìí títí tó wá ń kó yín ní èrò oko, ní agbára Èdùmàrè adigunjalè yóò kó gbogbo èrè ọwọ́ yín. Èyàn òkúkú mo lè tó ń jáyàn, olè tí ó mọ̀ yóò wọlé yín, yóò jí mọ́tò yín, yóò já àwọn ọmọ yín, yóò jí yín. Chinese láàmú fi ṣépè fún yín nìsín. Agbára tó ní pé Chinese tó fi da gbogbo àgbáyé rú, tó sọ gbogbo ènìyàn sínú tó ń lọ́ọ̀kì gbogbo ènìyàn, stay inside, don't go out. Tó yẹ pé Chinese ó di pé ó ń pa gbogbo èèyàn, àjàkálẹ̀ àrùn tí wọ́n dà sí ìlú, Ọlọ́run ṣe gbogbo ọ̀tá Esabod ní Chinese. Tó jẹ́ wípé àrùn ó mọ̀ bá yín sùn, yóò mọ̀ bá yín jí. Kò jù bẹ́ẹ̀ lọ.
agbára tó tún wá pa Buhari tó ti darúgbó tó tún ló ti kú tó ní wọ́n clone tó fi ń tan Nàìjíríà. Agbára Buhari tó ń tan Nàìjíríà ẹni tó ti darúgbó tó ń lo fọ́tò tí ò darúgbó fún gbogbo ènìyàn tẹ́ bá pàdé ìtàn wọ́n mọ̀ tàn yín wọ́n mọ̀ dúpù yín bí Buhari ṣe ń dúpù Nàìjíríà. Agbára tó ní wípé nǹkan orílẹ̀-èdè Nàìjíríà ò wúlò, ewé Nàìjíríà ò wúlò, oògùn Nàìjíríà ò wúlò, tó mú kí Nàìjíríà kó lọ ra oògùn coronavirus ní Madagascar ní tó pa elégbògi Nàìjíríà tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ tó ní pé ti Madagascar làwọn fẹ́ gbà. Agbára Madagascar ní kọ́ńtì yẹn mi ò mọ̀ pé ìbọ̀tún yẹn lọ wò MADSR kìíní kan. Agbára tó jẹ́ pé wọ́n àwọn ọ̀válù yín Nàìjíríà wọ́n tún lọ ń ra oògùn ní Madagascar fún coronavirus. Lágbára Ọlọ́run gbogbo tẹ́ bá lọ ayé ò ní válù yín ní wúlò gbogbo ọ̀tá Esabod pátá. Agbára tó ní wípé sẹ́ àwọn tó wúlò tó lè ọmọ kékeré Nàìjíríà tó ní ọpọlọ lórí ta fún ní spiritual power ó lè wo coronavirus Nàìjíríà. Agbára tó ní kí Nàìjíríà gọọmẹ̀ntì má value gbogbo àwọn medical doctors, má value àwọn herbalist Nàìjíríà tó ń lọ sí ìlú mìíràn láti kó oògùn wọlé. Lágbára Èdùmàrè iṣẹ́ ọwọ́ yín ò ní wúlò gbogbo ọ̀tá Esabod. Agbára tó ní kí àwọn ọba máa gbalẹ̀ onílẹ̀ tó ń sọ àwọn ọmọ òrukàn, àwọn ọmọ aláìní baba, àwọn tẹ́bí ń pa tó tún gba nǹkan yìí ní wọn lọ́wọ́ wọn. Alọ́nilọ́wọ́ gbà ní agbára Èdùmàrè yóò gba gbogbo tẹ́ bá fọwọ́ yín ṣe. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá kó sílẹ̀ ẹlẹ́lẹ́ni ló máa jogún, àwọn ọmọ yín ò ní jogún rẹ̀. Àbí mo ti ṣe pé yín ṣe pé current affairs ni Madagascar ni. Àbí mo ti ṣe pé mi ṣe pé current affairs ni news tó ń lọ la fi ń ṣàdúrà fáwọn ọ̀tá. Èyí náà ṣe fáwọn ọ̀tá yín. Ipe gbogbo nǹkan tí wọ́n kó jọ lọ́nà èrò gbogbo ẹ̀yin ọ̀tá Esabod pátápátá tẹ́ ń fi àrùn ọpọlọ tí mo ní tẹ́ fi ń bá mi ń jà tẹ́sí mi pé mo síìkì kò sí ní bí ẹ kọ́ estate fún àwọn ọmọ yín tí ẹ jalè tẹ́ fi kójọ tẹ́ papọ̀ ọmọ àṣẹṣẹ lẹ́kún. Agbára tí wọ́n fi ń lọ àwọn oní nǹkan tí táwọn ò bá yín kówó jẹ gbogbo tẹ́ kólẹ̀ yóò di nǹkan ní nǹkan, àwọn ọmọ yóò ní jèrè iṣẹ́ ọwọ́ yín. Agbára tí ẹ tó fi wá ń gbọ́ tá ń pariwo yí pé wọ́n ń gbalẹ̀ onílẹ̀ tẹ̀dẹ̀ ń rí fídíò tẹ̀ tó ń sọ pé irọ́ ni, àní gbogbo iṣẹ́ ọwọ́ yín alọ́nilọ́wọ́ gbà yóò gbà ní ọwọ́ yín. Ó lè ó kó gbogbo èrè oko yín, ayákẹ́là yóò sì pa yín dànù. Àbí mo ti ṣe pé ní òsì tó ń lọ Nàìjíríà là ń sọ o, àbí mo ti ṣe pé mi ò ṣe pé. Agbára tí Buhari fẹ́ fi yí kádàrá Nàìjíríà padà tó fẹ́ sọ tẹ́nà rẹ̀ sí di 6 years tó sì ń deliberate lórí bíìlì yẹn pé kọ́ pàṣẹ pé ọdún 6 ni ó lò tó ń yí kádàrá Nàìjíríà padà. Ọmọ aráyé gbogbo ọ̀tá Esabod, ọmọ aráyé máa yí kádàrá àwọn tiyín àtọ̀tọ̀ ọmọ yín padà. Àṣẹ Èdùmàrè ní tó lọ Nàìjíríà là ń sọ ní tí ì ṣe pé. Agbára tí coronavirus tí ò mọ́lé olówó tó kọ́kọ́ pa chief of staff Nàìjíríà bó ṣe lówó tó pé tí orí bá fọ́ wọn pẹ́rẹ́ báyìí ìlú òyìnbó ni, bí ìgbẹ́ bá fọ́ wọn báyìí bí ìgbẹ́ bá yà wọ́n ìlú òyìnbó ni, ṣùgbọ́n ìlú òyìnbó wá sé mọ́ wọn ó sì kù sí Nàìjíríà. Agbára tó pa lágbára ayé tó pa lágbára aninilára ayé, gbogbo ẹ̀yin aninilára Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ rò pé olówó gbà mí sọ pé ńgbà mi owó ò ra ìwòsàn. Agbára tó pa wọ́n yóò pa gbogbo ẹ̀yin ajẹgúdújẹrá Nàìjíríà yóò sì wọlé tọ̀yìn wá. Ìníwí bá ń lọ, ìníwíjò bá ń lọ, current affairs ní tó ń lọ lọ́wọ́lọ́wọ́ là ń sọ. Gbogbo ẹ̀yin olùbárà wa a dúpẹ́ lọ́wọ́ owó yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. Ẹ ṣé gan ni kú ìfẹ́. Nípa postal services gbogbo countries ló ti wà available for postal báyìí, gbogbo countries ló ti wà, but ó gbọ́dọ̀ jẹ́ minimum parcel, small parcel, not big parcel. But I'm still saying it, don't text me from Nigeria. I'm not posting anything to Nigeria. Go to your babalawo, go to your àwọn tó ń ṣe iṣẹ́ tí mò ń ṣe.
So yìí inú mi ò yọ sí yín Nàìjíríà, inú mi ò yọ sí yín. Òdìjọ́ tí ẹ bá dìde èèyàn 1000 tẹ́ bá dìde lẹ́ẹ̀kan náà, tí 2000 bá dìde lẹ́ẹ̀kan náà, tí 10000 bá dìde lẹ́ẹ̀kan náà, tí yẹ pé ẹnìkan ṣoṣo ló máa gbé microphone ní Nàìjíríà tó máa lọ fi fọ́ mọ́tò rẹ̀, mélòó ni wọ́n fẹ́ pa nínú yín? Torí CNN tẹ́ bá ti pọ̀ tẹ́ ti wà in masses CNN ní ti rí wọn tẹ́ ṣe peaceful protest. Agbára tó mú yín hide sábẹ́ keyboard yà sí ń jẹ yín. Ọlọ́run ó fi yín pamọ́ níjọ́ tí nǹkan ẹ̀yẹ yín bá dé, ẹ̀yin tẹ́ ń ṣe bí lórí Facebook. Agbára tí ó sọ Nàìjíríà sínú òkùnkùn tí ò níná tí ò lómi, gbogbo ọ̀tá Esabod ilé ayé yín kò ní mú yes. Tó bá ti mú yes kó máa bẹ̀rẹ̀ sí ní mú no. Ní níná, iná Ọlọ́run kò ní tàn sínú ayé yín, inú òkùnkùn ayérayé lọ́lọ́ máa jọ yín sí tọmọtọmọ, àti ìrandíran yín yóò parẹ́ bí ìrandíran Abíọ́lá ṣe parẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àtàbàṣà. Ó lẹ́tìkẹ́ pápúpọ̀ òbó ń yasó. You need to stop calling me, for crying out loud. If you open our website, can you read boldly there? When you are filling the form for your address, ignore Ireland, just put your home country. And I said give 5 to 60 days. Imagine that person that called me now that she ordered this month. I'm not a custom officer. It's taking longer. It's like the same thing. You are going to the shop, you have to queue. The same thing. Stop calling me. I've processed your order. Stop calling me. Give 5 to 60 days. It's the same queue that is happening in the postal offices. They need to fumigate. Check that this thing is not contaminated with coronavirus with the person that packed the process. Please stop calling me. If you cannot follow the 5 to 60 days, don't even bother. Don't bother to order from my website. Don't think because you know my phone number, you need to abuse my phone number. Even the people I posted to in Canada in April, they are just getting it today. Over 1 month. And we have posted it. There's loads of queue. An example is when you go to a store, Tesco, you have to queue for 1 hour. You have to enter the store one by one. Don't you know that we are in the pandemic now? Stop it. Stop ordering for me. Please. Anything that will inconvenience me, I don't want it. You stupid illiterate. Follow rules and regulations before you make an order. I don't beg people to order from me, please. Because my product works like magic. My product is magical, very potent, highly potent. So I don't beg people to buy it. If you buy it, that's your problem. If you don't buy it, that's your problem. What I know that all my products works like magic. I don't know. Don't ask me why it's working, but it's working. We have 3 more bottles of Evil Trapper. 3 left, boxes left now. So I'm going to, because I can only do it on Thursday night, do the full moon. So I'm going to prepare another more bottles, which I'm sure these 3 boxes have been ordered. So I will put sold out on the website now until we have another production. If I do it during the full moon, I do the process, I still need to bury it underground for another 14 days before I can sell it. You can see some particles of sand around here, but we need to bury it for 7 days. It's Evil Trapper. It traps all negativities. If anybody tries to monitor you coming into your house in form of animals or in form of anything, they shall drop and die immediately. No nightmare. You only have 3 left, but I can't say maybe they bought those 3 bottles left. Why?
I'm still processing date 20. No, I'm not yet in date 20, I'm date 18. So we're trying our possible best. You know, my staff cannot work now due to pandemic. So I'm the only one taking care of this thing. But I will make sure everything has been organized. We are extending this shed, we are making it bigger, we are putting fluorescent, television, everything before I go to Turkey. So that my staff will just pick it and put it in the envelope. We make sure everything has been packed. So it will be easier for them. And I might stay 3 months, 4 months, 2 months before I come back. I don't know when I will come back. But everything will be already organized and arranged. I'm thanking Anaketi, aka Akinwumi Chinedu. Love, love, love. Show love button to the president of Iwe Nation. That is our president of Iwe Nation. If you Google Anna Katie, if you have any question, if you have any information to give to us, if I announce somebody as my protocol, you want to snitch for them, you want to give them any important information, we don't backbite. So I'm not advising you to approach any of me will, which I'm going to mention my protocol. Whatever you tell them, no second party, we hear it. They are in the group of the people. We have a group for them. They are about 5. Any information you pass to us, maybe through phone, not through me, don't call my phone. Don't call my phone. If they check the website, if they check the messenger, Facebook Messenger, if you see any phone there, if they see any message regarding the situation at hand, regarding what is going on in Nigeria, regarding the way they are maltreating the poor masses, they will carry the message. They will evaluate it, digest it. If needed, they will reply you that you should call them. Okay? So, Anaketi, the admin, please, whenever I'm mentioning our protocol that you will be consulting, you can't be consulting me directly, please. I'm the boss. I'm the boss. If you want to see the boss, you have to go through protocol. And if your message is important for me to review, they will direct it to me. Every message is, because I'm part of the group anyway, they will direct the message. Can you pin Anaketi? Whenever I mention our protocol, can you please pin it for me so that they will be able to know the spelling of the name? Come on. Anaketi. You know the Anaketi, you need to comment to enable us to pin. Say you are here or yes. Anaketi, say so I can, because there's lots of messages in the inbox. You people have to be treating it. And when we treat it together, we bring it, because one tree cannot make a forest. If you are blocked, you are blocked. I'm not going to unblock anybody. Anaketi, can you comment, please? So I can pin it. Let me pin it myself. I'm looking for your comment. I haven't seen your comment. Anaketi, can you comment? Yeah, you the pin Anaketi. Anaketi didn't. We know the comment. Okay, that is Anaketi. Thank you, Yajo. Anaketi is the president, but the protocols are still under the matron. The matron. We have 2 matron. We have matron and patron. A lady patron, and we have matron. So we don't. Patron is not a man, because we're choosing a couple of patron, but it doesn't work well. So if you have any question, if you want to reach me, whatever you tell them is very, very private. We have trained ourselves here on how to keep secret. Not everybody that follows me keeps secret, so you have to be very careful. If you don't want your story to leak out, so you contact. That's the spelling of Anaketi. Pinde is the president of Iwe Nation. Number 2, the secretary owns a company. Secretary
has a power over president. Secretary has a power over patron. That is why you see the chief of staff of Buhari is the one ruling the country. It's not the president. So the secretary of Ewe Nation is Basunu Alima. Can you write the name, please? Yeah, Joe. Basunu Alima. Go inside our inbox, or if you know that I don't know whether she has already filtered our messages, go on this page, leave your message, but not stupid message, not like beg. If you beg, they will block you. We don't beg here. Go to another platform. Don't beg here. We choose whosoever we want to help. We don't beg here. Basunu Alima, that's the secretary of Ewe Nation. That is the secretary of Ewe Nation. So you can direct your message to her, or you go on this platform messenger. There's loads of information regarding the lands. Loads pathetic information. If I say pathetic, people are now coming out with their name, which I'm not going to mention until if they're calling themselves. This thing has been in existence for long. It has been in existence. They've been ripping people of their land for long, even during Shiguade. But the person didn't say, according to the email, he didn't say it was Shiguade that took up their family lands. It's after his demise. The story is on the email, which I'm not going to treat today. So whatever you have, don't come inside my messenger to ask for money, okay? Don't come. They will block you. We are professional people here. We are not beggars, okay? And those people that are begging, I will employ you in one way. Not employ, empower you. That is maybe one of these days I will tell you how to teach you. Stop flagging. I've used anti-flaggers. You see the way they are flagging? It's bopping. It's bopping. It's bopping. Do you know how much I pay for anti-flagging apps? Iye buruku onu. Edi pe iye oke won koko. Edi pe iye oke mi nìkan ló fún wọn. Iye mi gangan ni. Iye tí mo gbé wá láti inú oyún ni. Ma fi ṣépè fún yín tí mọ yín. Ìní láti iye àṣẹ ni. So Basunu Alima is the secretary of this company. So whenever you put your message inside the inbox, they will take it to the group of 5 and they will pause and ponder over it. Treasurer. All the 5 protocols, which I'm going to mention the rest now, they are in care of the finance or the money we use to. We don't do charity here. We don't have any charity organization. I don't care whether someone is paying for sickness for somebody is paying for the hospital for somebody. That's your cup of tea. I don't have a charity organization. I only have an empowerment. We teach you on how to work, what you can do that will be giving you everlasting joy. So the matron of this Ewe Nation is the name there, Olori Comfort Olaya. She's been our matron for over 6 years. The woman, the picture pinned there, that is Olori Comfort Olaya. She's been a matron since we started the Ewe Nation Sanctuary. We started the blog in 2012. So don't try to mix the two together. I'm talking about the spiritual. So Olori Comfort is the Ewe Nation matron. Is the mother of all Ewe Nation. She is the mother of all Ewe Nation. All these people are reserved. They don't gossip. My protocol. They don't tell tales. Whatever you want us to do for you, they will bring the message in that group, which I'm already included in the group. We will deliberate over it if there's a solution for the problem. Okay? And the patron for this Ewe Nation is she's a lady. She's the Baba Ajo. We tried men in the past, but it doesn't work well with us.
I tell you that, let me tell you something. Men gossip more than ladies now. The patron of Away Nation is lady. It's not. If you want to Google this name, they will write his name now. Lore Martins. She is the matron. She is the patron. Why Olori Comfort is matron. The fifth person is I myself, the CEO. So we have that trustee group where we deliberate, we talk about what is going on Facebook. Not really on Facebook, on the email. If somebody is bringing the news with their guests, we talk about it. We know how we go all about it. So if you have any information, any contribution, so just send the message to the messenger there, and they hold the key to the message room. They will open and bring the message inside the group. And the social secretary, we have a social secretary. If you want to do any ceremony, you want us to advertise for you, you want to invite us to something, before you can invite us to something, we need to pause and ponder on it as well. If you are an ardent fan, you just don't go to any undignified party. No, we don't. We always seclude ourselves from the miscreants, because this group is highly prestigious all over the world. The social secretary, like you want to do something in your church, you want to do something in your mosque, or you want to any social gathering, we shall not bury each other in the mighty name of Jesus. You contact Pastor Afolabi Michael. He's one of the admin as well. So you have an access to the email group as well. So you go to him personally on his page, or you come to the messenger of Away Nation. Instead of you, because if you come to me, I will insult you. And Nigeria doesn't want to be insulted. Because you can't just be calling the Olori Oko. Professional Olori Oko. We have so many Olori Oko on Facebook. Professional Olori Oko. No. That is why I employed customer services. So if you want to avail from our products, you want your product to be transported to Nigeria, but don't order directly from my website, please, because I will not process it. You have to go through our marketer in America. If he can do it, if you are satisfied with him, talk to him, but don't talk to me that you want me to. Don't even put it in my message. I will not respond to you. You contact DKY on Facebook. Orí mi ṣàfẹ́ mọ́ gbàgèlè. Orí mi fẹ́ mọ́ gbàgèlè. Ọlọ́run ló mọ̀. Kí fẹ́ kọ́fìn kankan sóhun lórí. Mo ṣe ń gẹrun láti kékeré ni. Wèrè kan sọ pé wọ́n náà mi mo ṣe ń gẹrun. Fọ́tò secondary school mi tẹ́ ń gbé kiri. Fọ́tò yẹn jíjẹ́ tẹ́ ń gbé kiri. Ṣé mi ò gẹrun bẹ́ẹ̀ lẹ́yìn wèrè? Lórí burúkú amukun mẹ́kọ̀ọ́. Partial stroke. Ifá kìtìkìtì ọ̀dẹ̀. Ó jẹ́ ṣégeyà. Mi gbọ́dọ̀ sọ lókè sẹ́. Anyway. But if you don't have access to these people mentioned, you can go through any fans that you are seeing commenting. In as much it's not monetary affairs where you will give them money, because if they dupe you, don't come to us. If they ask you to pay them to give to me, don't come to us. You have to go through the protocol mentioned, okay? Or if you can't get an access to them, you can go through any way, and they will convey your message. Even there is no point, just you are on Facebook, you are hearing me from Facebook. Any messages on inbox that won't return the messages. Okay? Let us, when we comply with laws, rules and regulations, and be very strict to women. I have zero tolerance to rhetoric, okay, and to fuckery. So you can't just be calling me anyhow. Please. Like the person said, that's the lady said on the phone that she ordered on the 13th of May. We are still in May. Why are you calling me? Don't you read before you order? It's not by force to buy from a place. You mean forget me, beyan. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí ọjà tí mo máa fi beyan pé kó rà. Ọjà tó bá di òkúta tí ò bá ṣiṣẹ́, ọjà tí ò bá ṣiṣẹ́ tí ò wà potent, tí potency ẹ̀ tó lò, lèyàn máa sọ pé mi ò máa ta ó. Ẹ jọ̀ọ́.
mi forget me be the man in Melara. Because I'm a phone number by me could me come back by me anyhow. Even let me tell you, let's be sincere with each other. It's only because you people are rude and you don't want the business person to talk rudely to you. We are rude as well. If you go and order on eBay, they will tell you 60 days. Go on Amazon, they will tell you some days. When you agree, you order. Even the same in AliExpress. Why are you calling me? Because you know my phone number. Better go back to PayPal and get your money back. But if you got my product and you still went back and claim for money, everything in your life will not prosper. You are hiding more bond because the God I'm serving is a living God. It happens with some couple of people. You know, I will never bring their name to shame them on Facebook. No. They got their product and they will go back to reclaim money. I just shake my head. That shaking head, wallahi ni shuri relaye ati lorun. Iponju lo ma de bayin because ẹ ti jẹ ogun alagbaro. Ó wà nínú Bíbélì. Ìyànjú ogun alagbaro mọ iṣẹ́ rẹ̀. Ìyànjú ogun alagbaro mọ iṣẹ́ rẹ̀ o. But bí ti ilé Ifẹ̀ kọ́ o. Àtọ̀yà alagbaro àtẹ̀ntó nílẹ̀ jíjẹ ẹni tí China bá ti dé. Ẹ fẹ́ kú. Mo ń sọ̀rọ̀ wọ́n ló ń gbéyàn dìde sí mi. Ibi tí kí n gbọ́ kí n gbà. Go and ask of me. Ní gbogbo àwọn schools mo lọ ní Ìbàdàn. Ìbàdàn yóò gun jà. Blogging ṣe blogger tó bẹ̀rẹ̀ 5 years. Mo lọ ṣe nǹkan. Whether o ṣe once to release are in the media wan kó àwọn illiterate àwọn yeye ọkọ yeye wọn fún wọn lówó wọn sponsor wọn kan lọ pa mí ege ṣege. Pé tètè mú physical. Tẹ́ fẹ́ lọ pọ̀ mọ́ fún mi. Ege ṣege ya. Wallahi ege ṣege ya. Iṣẹ́ Ọ̀jájá ó lè last me 2 years. Ẹ lọ bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ ẹni tó mo blog ìgbé ayé ní Infinity. Láyé Infinity. Ìkan òṣìṣẹ́ kan bá mi ṣiṣẹ́ láàárọ̀ ìtì lọ ló dárúkọ Infinity ọmọ Ìkòròdú ni. Ó ló di àwọn pásò kí n tó sọ̀kalẹ̀ pé mi ṣe sọ̀kalẹ̀ ní mi tí ìlé orúkọ. Ó ló ṣe àwọn pásò tó wà nílẹ̀. Mo kàn fún ní list pé kó lọ dì wọ́n sálẹ̀. Ó wá sọ pé ó dà náà pé ó ní kán lọ bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ Infinity. Ṣé láyé so. Àwa tí ń jagun lórí Facebook ti pẹ́. Ibi tí ń jagun wọ́n ibi tí lọ́kà láti 2012. Facebook ti ń gbóná ti pẹ́. Ẹ̀yin tẹ̀ ṣe gẹ́gẹ́ ìyàwó èrè yáyé. Ibi tí ìyàwó èrè láti 2012. Tó ní ìnìgòkè blọ́ọ̀gì yóò ní ṣe bí o ní pẹ́ kú ìràwọ̀ ò lè tàn o tí ìralé àgbàyà ó wà ní òyìnbó kó lówó lọ́wọ́ ó wà ní òyìnbó mọ́tò àlòkù ló ń lò. Mo bí èébú wa dùn Ọlọ́run. Àtẹ̀yìn bá sọ̀rọ̀ mọ́tò tàbá sọ̀rọ̀ gbà mí yóò dùn Ọlọ́run pé ń sì fi hàn yí pé ìbílẹ̀ Ọlọ́run àìkú. Ó yá Esabod gbalé ìpàkà. Mo lò wọ́n gbọ́ ìfúlà 54 kò ní lé káńsù ló ń gbé kò lọ́kọ̀ ọkọ̀ àlòkù mo sì ń lò lóòótọ́. As of 2000 country one. Hello? Yeah, why are you calling? Kí ni ẹ pè fún? Go to the website and click the page. Don't call me directly. You go to the website and call up with customer service, okay? Once I get to fair and be kushal life phone. Lo sórí Facebook lo mo phone number mi nbe. Country wo lo tin pe ina boyo ga wo be. Country wo? Norway. Mi ò mọ̀ no. Ṣé post tin wodo yin ní Norway? Ṣé ń gba letter? Ṣé ń gba letter Norway? Torí wọ́n bá ní ngba kan. Ṣé lẹ́tà tí ń wọlé ní Norway? Hello? Mo ní ṣé lẹ́tà ń wọ Norway? So bí mo ṣe ń sọ fún yín, Facebook ò dùn mọ́, ìgà ti dópin. Èbú tó ti ń bú mi láti 2012 ó yá wèrè ọmọ rẹ̀ yá wèrè ọmọ ó kú dọ́kọ ọmọ rẹ̀ pa ọkọ ọmọ rẹ̀ kú ó pé èèyàn 8 ọmọ ẹ̀ yá wèrè ẹ̀wà tí ń gbọ̀yàn láti 2012 ẹ̀ lọ bẹ̀ láyà gbà tó gúndùn tó wà dramatic a sì máa ṣe drama fún yín jọ tí n bá ní ọ̀fù tí mi ò bá ṣiṣẹ́ tó mo busy week á bẹ̀rẹ̀ látòrí àwọn Infinity ní Infinity má wọrí o
akànfẹ́ fi ṣe drama ni láyé tí Kẹ́mi á ṣe drama lórí rẹ̀ ẹ má bínú tí Finity lò fọ́ ní jù àwọn ògbọ́ so bàbá mi ń ta bàtà ọmọdé ń kọrin fún alórí ẹ burú ó tó kún bọ̀ olórí burúkú aṣọ́bìnrin àbí nǹkan aṣàbìnrin a ní ohun bàbá òun ò ṣàbàtà manufacturer bàtà ló mọ̀ àtọ́ ní so bàbá mi pé so bàtà ni bàbá rẹ̀ so bàbá mi so bàtà ọmọdé ń kọrin fún. Ìgbà yóò wà dramatic kì í ṣe ayé àwọn eléyìí. Infinity àní máa gbẹ́ nídìí wàṣù olórí burúkú Esabod máa gbáyé nídìí wàṣù gbẹ ṣòròrò mi lè ti bẹ̀rẹ̀ spiritual àgbà yẹn láyé blọ́ọ̀gì ni àní máa gbáyé nídìí wàṣù gbẹ ṣòròrò ọlọ ṣé láyé tẹ yémọyémọjá ni táwọn èmèrè lọ sódò látọ̀ ṣe láìṣe àti ṣé láyé tó lọ ń wẹ àpérí ni wèrè ṣẹ́ẹ̀rì ẹni tó lùsùdì lórí Facebook tí ò ṣoríire is talantolo ẹ̀wọ̀n Infinity nìsín is doing well with his business. Wọ́n tẹríba láàṣẹ fún Esabod ni kò sí tó bẹ́ẹ̀ mi gà tó wọ́n ní mi ó pè mí lórí láìjà pé àǹtí mi ẹja parí ìjà yìí dẹ̀ ti wá lè jù mo ní rọ́ kò lé àmọ̀jà lọ ni. Ó celebrate mi birthday nìsín àwọn tó jà níwọ̀nba ó dẹ̀ fèsì business aṣọ wọn wọ́n ń taṣọ ní pẹ́kàn business wọn gan ó dẹ̀ ń gbèrú lójoojúmọ́. Ṣé mọ̀ pé kó tó di pé ẹ̀yẹ pẹ́bí àti Làfúnkì náà àjẹkù ọbẹ̀ ṣe lú aṣẹ́wó yóò bí mi á ní yóò ṣì yá àdánù láti 2012 ẹ̀yìn wèrè kan wá ń dé ní 2020 ẹ̀rá ní ìyàwó èrè kẹ́yìn ni a ti gbọ́ ti pẹ́. Nígbà tó sú Làfúnkì náà báyìí ó bá tẹríba ó sọ fún wọn nínú gúrùpù ẹ wá ogun táǹgá ìyá àlè wíìnì rẹ̀ ó náà wá bẹ́ẹ̀ pé ìyá òun ò jà mọ́ ó sì bẹ̀rẹ̀ cream product ẹ̀ ó ti kọ́ lékìní ó ti kọ́ kẹ̀gìn ó ti ṣí ṣọ́ọ̀bù ó tún ti kọ́ ṣọ́ọ̀bù àwọn tó ṣoríire lórí Facebook nìyẹn. Ọmọ mi ni mo máa ń polówó ọ̀gá ẹ̀ Làfúnkì beauty products ẹ wà àwọn tó ti jà lórí Facebook tó ti ṣe oríire ìjà yẹn gbóná o torí Infinity ṣe ọ̀sán ìdànù bèbí ní bèbí ọmọdún nígbà ní ọmọ olórí ọkùnrin kìíní kan wọ́n ti ṣoríire. Àwọn tó jà mọ̀sàmàjà àwọn tó jà lórí Facebook tí wọ́n takú sọ̀rọ̀ Esabod. Mo ra jeep ní mo kọ́kọ́ ra first brand jeep mi ní 3 years ago Làfúnkì náà wọ warehouse ó náà lọ já brown new jeep tó pa ti dọ̀rẹ́ padà ó dẹ̀ ti já burú mi padà. Then so past kí lè jẹ́ pé níjà kan ṣe bó no we don't remain on past we move forward. Tátó ló tún wá involve ní Yémọ́já síjọ́ tí Yémọ́já ni mo mọ̀ làjà àwọn ẹja méjì tí Yémọ́já yẹ máa ń ṣe program bẹ́ẹ̀ ó lé ọmọ odò lóhun. Infinity àti Làfúnkì wá ń jà tó pé Làfúnkì ti sáwọ́ sọ́dọ̀ tèmi kí Infinity tó sáwá Infinity wá ní òun ti Infinity ó bá ṣe live chat ẹ̀yin ènìyàn ìní ló máa bá yé Esabod gẹ̀ tó kún máa bọ́dẹ̀ rìn ó máa sùn kò ní jí tó bá dago mẹ́rin aago kan òru máa wá fò live chat ni o àjẹkùnrin lòun mo sì ní mo rí nínú CD-ROM mo ní rí nínú Gmail mi àwọn fídíò yẹn backup àjẹ lòun òun á fò òun á lọ gàrà ẹ̀yin wo lẹ ti jó ìwọ̀n gbogbo 2012 yìí òun á fò gẹ̀rẹ̀ máa wọlé Esabod ó rán àmà ẹ̀ sí mi àmà ẹ̀ náà mi lóru máa pa kò ní kú máa fò gàràrà tó bá dago méjì òru máa tó fò gàràrà máa lọ sí Amẹ́ríkà máa lọ bá Làfúnkì. Kì í ṣọ̀rọ̀ ẹ̀rìn gbà yẹn o alága ọkọ̀ òru kì í ṣọ̀rọ̀ ẹ̀rìn tá à ń sọ yìí o tension wà lórí Facebook gbà yẹn gan o tó ń ṣe oògùn yẹn gan mo ń gbọ́ máa tó fò gàràrà máa lọ lé Esabod máa lọ lu pamójú oorun ní aago méjì òru àwọn èèyàn gbé làwọn èèyàn tápọ̀ ẹ ṣé o ẹ bá wa pàyà yẹn o ẹ bó ní mo máa fò ní máa dẹ́yẹ máa fò gàrà. Kálàntó ló sì jù lórí Facebook kò sí nǹkan rere tó ní kò sẹ́ni tó bá mi jà tó jáwọ́ tí Dami Paul náà ló kọlù mí Dami Paul náà kọlù mí gẹ́gẹ́ mò ń kọrin èmi tí mo sọ jàbàjàbà òbò ló bá lọ ń fi mí wàásù nígbà Bíbélì wípé ìyá Jọ́ọ̀nù fomi wẹ̀ ọmọ Jọ́ọ̀nù yọrí ìyàwó èrè ó sọ̀rọ̀ kwata ń bá lọ profile mọ́ni tálélé mo ní bọ́ọ̀bí
olórí pé méjì bọ́ síbí mo kọ́kọ́ kọ́ ni fún mo ní Pọ́ọ̀lù pọ́ wá mú ọyàn Esabod wọ́n fọ̀dà mi wọ́n ogun ti tán lórí Facebook àwa wèrè yóò tí ì sí lórí Facebook ìyẹn Talantolo kò mọ tó ń jẹ́ Facebook ń gbà yẹn àwọn lẹ́yìn lẹ́tà yẹn làwọn onídọ̀tí ṣẹ̀ṣẹ̀ ń wọlé wá àwọn onídọ̀tí àwọn tó níṣẹ́ lọ́wọ́ mo sọ yẹn ìgbà yẹn pharmacy assistant ní kíní ṣe náà Láfúnkì wọn kó bá ìgbà yẹn wọn kó bá Láfúnkì ibiṣẹ́ Infinity ń taṣọ Facebook ti dùn kọjá ṣé gbogbo àwọn tó wá tí mi ṣe ń dá àwọn people tó wà nílẹ̀ lóhùn ìmọ̀ ni wípé they have nothing ẹlẹ́nu mẹ́kẹ̀ẹ́ làwọn máa ń ṣe mo lówó nú àkáǹtì ṣé mo máa fi hàn ẹni kí tó fi hàn bí gbogbo ẹ pé kò fi hàn mí ni kí lè kẹ̀kún àwọn olóríire tí mo ti bá jà tó ti lọ. àṣedábí Paul náà worúkọ ni kò sẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ bí yẹn náà ṣe di pé kinní bọ̀tì yẹn dẹ̀ jáwọ́ ní ẹ̀ṣẹ̀ ní wọ́n bá tún gbé Kọ́lé Olóòtú dé. nígbà mo mú Kọ́lé Olóòtú mo ní kò ní dà fún yàrá yẹ ọmọ aláàdọ́rin yìí mẹ́tò elégbò lójúgun elégbò àdá ìjìnà ló bá tún padà wá ń jẹ́ kejì àwọn tí ń wà lórí afẹ́fẹ́ ti pẹ́ sọ̀rọ̀ ni òun ti ń sọ̀rọ̀ ti pẹ́ mo ní ó jìyà pẹ̀lú rẹ̀ ni òun jẹ́wọ́ fún Tòkunbọ̀ Abọ́dẹrẹ̀ wípé òun mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n káwọn ọmọ wá sórí rédíò wọ́n wà bú mi ló bá mú kan wá tó dàbí tó kó HIV ìyẹn yàwó wọn báyẹn náà ń ṣe ìyẹ́ òsì mú ní wà ìṣòwò fẹ́ kó yẹn 1000 wá sórí rédíò ẹ̀yọ́ ọmọ ewé sobésobé wọ́n fojú Kọ́lé Olóòtú rí bó ṣe ń gbé lọ Sábó wọ́n ń gbé lọ wọ́n ṣùwárì wọ́n ń gbọ́bọ̀lé lórí wọ́n gbókò rẹ̀ síta fún rẹ̀ ló wá ṣe kí ilé bọ́jà òye ewé ó padà ní gbogbo tactics gbogbo àyẹ̀nà Kọ́lé Olóòtú ó lórúkọ lórí ilẹ̀ ni kò lórúkọ lórí ó ṣe join Facebook ni gbogbo wọn á wò pé ta ló popular lórí Facebook ẹ jẹ́ kí n lọ ta sí ìyá yìí wọ́n dẹ̀ pé tó máa ta sí mi máa dá wọn lóhùn nígbà yẹn ni mi dá wọn lóhùn mọ́ wọn kàn máa gbóbi kú bí ajá ebi gan mọ̀ pé wọ́n forúkọ mi wá viewers gbogbo gbà yẹn Kọ́lé Olóòtú yẹ̀ṣẹ̀ dé Facebook kò sẹ́ni tó mọ̀ wọ́n máa ní pé tó bá fẹ́ lórúkọ Esabod lónìí lánìí kíní ṣé ń gbà tí mo mú Kọ́lé Olóòtú títí mo tẹnu mọ́rọ̀ ẹ̀ mo jẹ́ ń gígẹ mo jẹ́ múmu ló ń rí fọ́tò ẹ̀ kiri bí ire studio ẹ̀ ṣe jóná àfojú ẹ̀ hàn àwọn eruku sì wà lẹ́yìn mi burúkú fún rẹ̀ ló bẹ̀bẹ̀ last tó bá jàjà rí mi gbà tí mo ní personal profile tó bá jàjà rí mi táwọn kan bá sọ pé iye owó is watching a ní iye owó èèyàn dé owó dé iye owó ìwọ tó wà program ní ìṣó ti kọlu owó iye owó ti dé ìbí náà máa fún gbà yẹn tí máa lọ síbẹ̀ màmá fáwọn tó ń ṣe program lórí ẹ̀ máa fún wọn lówó nǹkan kan ó jáwọ́ kó ń bẹ̀ ní ìsìn 1000 tí ń wò ńgbà Talantolo máa dé ló bá gbé ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tìmọ́tìmọ́ àtọmọ oṣù mẹ́ta wá ìyẹn ibi nìkan mo dá sí o èmi kọ́kọ́ mo dá sí o ẹ lọ wo orí YouTube gbogbo àwọn gbà yẹn ifá kìtìkìtì ló ń gbé gbogbo wọn dìde ńgbà yẹn o bàbá ọlọ́pọlọ dídá lu tó ti jápọ̀ mọ́ bí ọpọlọ ẹ̀ tó ti ní mental problem ó ní partial stroke oníṣọ́ wọ́n wá sọ wípé wá àwọn èèyàn ṣépè gan mi wà Talantolo tí ì sí lórí Facebook yẹn ẹlẹ́sẹ̀ kan tá fi ń pè Talantolo ní irin ẹsẹ̀ ọ̀tún ìrìn ló wà ń bẹ̀ ọ̀kadà gbé ṣubú ní Nàìjíríà wọn gbé irin sẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò dọ́gba wọ́n wá sọ wípé gbogbo àwọn tó dé ẹ ló mọ̀ dà wọ́n lò sórí ìyẹn Esabod yẹn gangan ni mo dá lò nítorí fi mọ̀ lónìí òun wá ṣàṣejù ó wá jàjẹ̀ yẹn fún 5 years gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sponsor ẹ̀ gbà tó kọ́ ẹ̀yìn ọmọ ewé ni wọ́n kọ́kọ́ fún 80 pound ní Infinity fi gbé jáde ó wá di pé àṣẹ ká máa búyàn yóò dùn bó ṣe pé àwọn bá ń fún lówó tó ń gbowó bó dẹ̀ ṣe ń gbowó yẹn kò dára mọ́tò rí kò dágbà lérí kò láṣọ gan lọ́rùn kò ní nǹkan kan kò níṣẹ́ lọ́wọ́ ṣọ́ọ̀bù tó lóun ń ṣe kọ́bíkú ẹ̀ yẹn èèyàn ló tún ṣe fún lórí Facebook kò ṣiṣẹ́ látàárọ̀ dàrí rí certificate gan kò ní so gbà tó wá yá máa gba àwọn sẹ́ẹ̀tì tó ń jáde ní ìsìn ẹ wo one night stand mi ọkọ one night side ọkọ mi Gorodom ìyẹn Buffalo ṣé irú àwọn yẹn mo fẹ́ máa dá lò for crying out loud because mo ti fún àwọn èèyàn kan ní publicity mo fáwọn gan ẹ rí i pé tí wọn bá title orúkọ wọn ní orúkọ mi wọn lè ní viewers ẹ wo Talantolo ó ṣe show kan lánàá kò title ẹ lórúkọ mi 1000 lówó tó bá ti title mi báyìí pé Tòkunbọ̀ Abọ́dẹrẹ̀ Esabod báyìí 2000 plus ló máa wọ ẹ ìpá gé ń bẹ lára tèmi náà. This woman, she's sick, she need help. This woman is sick, she need help.
olórí burúkú kí lórúkọ ẹni tó kọ́mẹ́ǹtì yẹn mo fẹ́ fún lésì ni ó ní mo sick mo need help mi ì rorúkọ mo kàkà kọ́mẹ́ǹtì yẹn ni tó bá wà lonely níbi tí wọ́n di fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ díẹ̀ sí ṣé dandan ni kí wọ́n gbé mi náà wà bẹ́ẹ̀ ni tó bá ti mú yín fún wèrè tó ti ń wò yín lọ́wọ́ tó ń fún yín lágbo tó ń fẹ́ gbà náà yín ṣé dandan kájọ wà ní. tó bá wà lonely èmi mọ̀ pé mi sick àbẹ̀tí wọn lè dè mí mọ́lẹ̀ fún ẹ ló mọ̀ dá jẹ ẹgbà tàgbó ẹ ibi tó ń dí ẹ mọ́lẹ̀ rè torí wọ́n ló dá wèrè tó sick mọ̀ wọ́n ló ni wọ́n ń wò lọ́wọ́. You have all it takes. So yẹ yín bó ṣe di pé mi wà tètè get pé wọ́n ń lorúkọ mi ni wọ́n dẹ̀ ń lorúkọ mi ṣe viewers ni bí wọ́n ṣe mọ̀ dá mi pọ̀ dùn níyìn nìyẹn bàtí bá mi jẹ́ kó sẹ́ tó mọ̀ dá mi pọ̀. Because máa sọ pé gbà wọn tó ń bú mi lórí Facebook mi kọ́ mọ́ àkọ́kọ́ lọ bá wọn orúkọ mi ìnú fẹ́ ló ṣá. Unfortunately wọ́n ga wọ́n zèrè mi o wọ́n ra plaster tẹ̀mí sísàn màláìkà gbogbo mi Rasiu lájà àlè àwọn ológo past tí wọ́n lè ní present àwọn òkú ayé òkú gbẹ́gbẹ́ president báwo làwọn petition máa jáde káwọn èèyàn lè sign ẹ̀ pàápàá anyway kẹ́ ẹ share sórí page so àwọn èèyàn lè sign ẹ̀ so a máa send èèyàn competition fún mi orúkọ mi pọ̀ lórí ní ṣáàjọ́gì ẹ máa petition mi kò ṣe nǹkankan a gbọ́dọ̀ sign petition tí mo sọ yẹn so wọ́n máa attach sí immigration though ẹ ti ju draft ẹ̀ sí mi ní èní mo rí draft ẹ̀ tẹ́ jù sí mi mo dẹ̀ ti kà ẹ launch ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ deport Buffalo Kola mi ní Canada yẹn we must sign that petition immediately gẹ́gẹ́ bí lọ́ọ̀yà yẹn ṣe advice wa ní Canada. Nǹkan tó ń pè mí yẹn wọ́n á rí nọ́mbà ẹ̀ o kò fi pépà kí ló ń pè mí fún. fẹ́ wò immigration a gbọ́dọ̀ àtàṣe sí Montreal immigration wọn ti wọ́n ní email wọn ṣètìlì ìtàfin máa dẹ lóhùn àti àdírẹ́sì ilé ẹ̀ àti gbogbo petition la máa kọ àwọn oníyàrá láti dẹ̀ dúró. Fídíò gbogbo tó sọ pé òun ní nǹkan ní Nàìjíríà òun ṣe gbogbo ẹ̀ yẹn tí mo ní kẹ́ cut kẹ́ àtàṣe mọ́ change ọ̀gì yẹn ẹni tó bá ní nǹkan kì í gé ajúrò gbogbo ẹ̀ ní kẹ́ ẹ̀kọ́ pátá bí lọ́ọ̀yà yẹn ṣe sọ fún wa then email yẹn wọ́n ti jù sí ẹ jẹ́ kí n ju email yẹn wọ́n ti ju lọ́ọ̀yà Montreal yẹn wọ́n ti ju email yẹn tá máa kọ́ máa fi email yẹn hàn yín bẹ́ẹ̀ tí mo kàn ní fi email ẹni yẹn hàn yín jẹ́ kí n fi hàn nítorí máa kọ́ síbẹ̀ gangan so that kẹ́lẹ́ include ká tètè launch ẹ̀ ká gbé sí website tí wọ́n ní tí 2000 bá ti sign ẹ̀ Montreal immigration wọn take action ó nìyí jẹ́ kí n borúkọ email ó ní ẹ gbọ́dọ̀ launch kí ni Bọ́lá yẹn lé ní email mo ti ṣe tìrì change org torí a ní ọmọ ìwé kan tó ń ṣiṣẹ́ ń change org ẹ rí pé change org email ní ẹni yẹn lò ṣètìrì gbogbo tó ṣe ní South Africa gbogbo ẹ̀ àtàdírẹ́sì ẹ̀ so máa forward máa copy and paste ẹ̀ sí ẹni tó ń kọ́ lọ́wọ́ hello mo wà lórí live chat mo ṣe ń kọ́ mi ì ṣe gbé màá pẹ́ padà máa ti kúrò Gàdáfì tẹ́ ń pè mí jẹ́ má kó bára yín ẹ jẹ́ kí n kà fún yín n tẹ́ máa sign to the PM Trudeau ìyẹn dàmà fọ́mẹ́ wọ́ọ̀dẹ̀ sí immigration wọn náà we ask you to see into the immigration of Bola Folashade refugee in the wake of the attack on Facebook. It is prudent. Anyway, ẹ kọ́ tán tí ẹ bá ti kọ́ tán ẹ launch ẹ̀ àwọn òun ṣe kàlẹ́ yìí a máa sọ lójú ọlọ́rọ̀ ni àwọn òun ṣe pé lọ pààyàn lẹ́yìn ètò ń gbégbé ẹ̀rí pé gbogbo fídíò tó Esabod nípò kan ṣe kíní kan èmi máa ń ṣe ní live chat ni ìtẹ́yìn yìí máa ń ṣe lẹ́yìn náà òun ṣe lẹ́yìn
email tí ẹni tó ń ṣe jog yẹn send sí wa ni ọlọ́mọ ìwé kan tó ń ṣe jog ó dẹ̀ ní kó mọ̀ bàbá push ẹ̀ up so ẹjọ́ nítorí afẹ́kẹ́ sign ẹ̀ afẹ́kẹ́ sign ẹ̀ tí Ọ̀jájá tí ò bá stop physical attack on my family wọ́n ti ní wọ́n bá àjò mi mọ́lé I have that audio ẹni tó pè wọlé ni ọ̀rẹ́ Gaddafi ọkọ ẹni yìí ló pè wọlé èèyàn ọmọ ewé ẹ notice ọkọ Babintin olóṣọ pé àwọn máa jó Esabod mọ́lé tọmọtọmọ wọ́n pè níjọ́ Saturday wọ́n ní ibi ṣóòtì ògidì wèrè kan ṣe mo ti kọ́ ti bẹ̀yẹn mo dẹ̀ ti fún àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ tí bá ṣe mí you will go for it Ogunwusi if you want to sue me to the court do it legally stop your physical attack ebi òyìnbó fẹ́ mi ṣáwọn tó ń pa nífẹ̀ẹ́ bá ṣe máa kọ́ tiwọ́ náà ní sí immigration the photo ẹni tó mú wọlé tí ò padà jẹ́ fún ẹlẹ́yọ kan nínú wọn àwọn tó mú wọlé tí ò padà gbogbo wà lórí kéèsì ma please don't block me I need Oshomo and Ililekiola I'm in Ikorodu you are blocked it's here I don't sell to Nigeria don't come into my WhatsApp ó ti mọ̀ pé mo máa block ẹ̀wọ̀n náà ti kọ́kọ́ sọ náà jẹ́ fi fọ́tò àwọn tó gbé wọlé méjì nínú wọn máa fi hàn tún wọn padà ibi kan lẹ́jọ́ bẹ́ẹ̀ lówó kó tètè máa bọ̀ torí woman trafficking is against the law it's against the law jẹ́ fi fọ́tò yọ kan ìtòfìdá kéèyàn máa ṣe rere láyé yìí ni ó ti wá hooliganism fún mi ó wá hooliganism fún mi òun fún wọn lówó kó máa threaten mi evidence yẹn dẹ̀ bọ̀ sí wa lọ́wọ́ ní last year John Bodo pẹ̀lú okay. Facebook ni mo wọn jẹ́ kí n fún ṣé ọmọdé àwọn ẹni tó kó wọ Canada tí wọ́n padà Abiodun Mulato lórúkọ ẹ̀ Abiodun Mulato àti Canada wọ́n ti send ẹ̀ wọ́n ní their first time in Ife wọ́n ní gbájúẹ̀ làwọn tó mú wọlé yẹn láti Ife wọ́n ní their first time in Ife they fraud many people for travelling to Canada last year they never refund their money back mo gbọ́ yẹn wọ́n gbé kéèsì yẹn wá last year tí mo ní màmá kan pè pé Ọ̀jájá ò dá wọn Ọ̀jájá ò dá owó àwọn padà bàtí wọ́n fáwọn ọmọ yẹn visa ọ̀nà fífẹ́ and their others collected money from people since last year they never returned their informant yẹn ló send sí wa so àwọn tẹ́ máa ń tẹ́ kó wọlé wọ́n ti send gbogbo fọ́tò wọn èyí tó kó wọlé láìláńdì náà wọ́n ti send fọ́tò yẹn náà yẹ kàn ráfẹ́ ẹni ló ní bárabá títírí ìwọ ló yí àwọn àwòrán tó mú wọn tó bá dijọ́ mi tí blogger bá sọ tí ò dáa wà gbé lọ sí court ò ní pé kán lọ fọ́ ilé mi wọ́n á fọ́ ilé mi wọ́n fọ́ mọ́tò mi wọ́n gún mi lọ́bẹ mẹ́sẹ̀gì evidence tó fi àtáàkì mi ó ń ṣe ni àwọn wèrè tán ní kí n ṣó mo ní ká ẹ pé fóònù nọ́mbà yẹn Ifẹ̀ ló ti ń dán wọn ti cancel fóònù nọ́mbà yẹn ó jẹ ṣégi alẹ́ ò lọ́mọ ọ̀tá tó mi ọba tó ní pé kó máa pààyàn yẹn ti jó ó ti wẹ̀ nú ẹ̀wù ó ti wà nínú májẹ̀mú ẹ̀jẹ̀ ó ti wà nínú májẹ̀mú ẹ̀jẹ̀ odidi ọba ó tún fẹ́ pààyàn nílùú òyìnbó yẹ kí n fi mẹ́sẹ̀gì tó sáyẹ́dì pé kán lọ pa mí pẹ̀lú Àbíkẹ́ gbogbo ìgbà tó ń àtàkì mi nìyí o mo fẹ́ fi hàn yín ni tó pé mo ń ṣiṣẹ́ ṣẹ́tìrì gbogbo ẹ̀dán lòdó àlọ́ ṣẹ́tìrì so mo mọ tí mò ń ṣe tí mo fi takú ti Ọ̀jájá lọ́rùn ṣẹ́tìrì gbogbo àwọn fọ́tò mi ni mi ò disclose níbí báyìí ṣẹ́tìrì Ọ̀jájá ntí lẹ́tà tó wá kọ sí ẹnìkan pé kó lọ bá screenshot kìíní yẹn wà lórí wọ́ọ̀lù mi wọ́n ti gbé síbẹ̀ already ó nìyí ẹ̀yìn tẹ̀ ń gbìjà Ọ̀jájá mo ní kẹ́ ẹ pè nọ́mbà yìí ẹ pè fóònù nọ́mbà yìí ẹ pè fóònù nọ́mbà yìí yèyé ọkọ one fóònù nọ́mbà ẹ̀ ni bọ̀bọ̀ wèrè kan tó ga yẹn tó fẹ́ yèyé ọkọ one fóònù nọ́mbà ẹ̀ ni àṣírí kìíní ó bá bọ́ sí wa lọ́wọ́ ṣètìrì pé kán lọ join Àbíkẹ́ ó ju líǹkì mi sí wọn èyí ọ̀rọ̀ 2 years ago ni o Ọ̀jájá ti wà lórí ọ̀rọ̀ mi ti pẹ́ but this time around ẹbí àtẹ̀yọ́ máa dọ́mọ àtàtàn tí òfin ní wọ́ọ̀lù òyìnbó sẹ́ àfi tí ó bá kóyàn wọlé ṣètìrì mo ní ẹ pé fóònù nọ́mbà yìí èyí tẹ̀ ń gbìdà ọjà èmi àti Ọ̀jájá ti wà tipẹ́tipẹ́ àti wà lọ́rùn ara wa àtìgbà tí mo tó ní kí wọ́n bá ní London
Ṣé please, I want you to deal. Ẹ ṣáà rí with ó sẹ́ndẹ̀ sí olórí Tóyìn Ọ̀dẹ́wálé. Ọ̀dẹ́ bó ṣe kí ní ìṣèdọ́wọ́ wa ni wípé Ọlọ́run ẹsẹ̀ tó bá ti ń plan ikú fún mi every time àṣírí máa ń tú síta ṣá. Ìjọ́ táwọn Àbíkẹ́ bá ti plan ikú fún mi nínú gúrùpù wọn, wọ́n máa jà, wọ́n máa gbé mẹ́sẹ̀jì wá bá mi. Because bí n bá dí pẹ̀lú ẹ̀ orí wọ́ọ̀lù ní ìfiṣẹ́. Tí n bá àtàkẹ́ màá ní mò ń bọ́ abẹ́ ẹ máa pẹ́ dànù orí wọ́ọ̀lù, èmi ò ní secret group. Bó ṣáà rí pé orúgun Facebook yẹn X mi gún mi ní ọ̀bẹ ní broad daylight apá yẹn ni broad daylight ó ní police tẹ̀rí yẹn lórí pé mò ń sọ̀rọ̀ lórí Facebook àṣọ́gàgà ló wà ń díẹ̀. So bí kíní mẹ́sẹ̀jì ṣe wá ṣẹlẹ̀ ní pé Ọdẹ́bùnmi gba fóònù àwìn lọ́wọ́ ẹni tó yàn ní màmá ní London tọ́jọ́ lọ Celestial Church kò wá sanwó ẹ̀ woman yẹn wá gba fóònù yẹn padà lọ́wọ́ ẹ̀ níjọ́ Sunday tó wá sí church bí mẹ́sẹ̀jì yẹn ṣe wá láti fẹ́ ni bó ṣe bọ́ sọ́wọ́ mu ẹ̀ tó wá gba fóònù lọ́wọ́ ẹ̀ ó tún wá jẹ́ patronu ẹgbẹ́ ìwé nation láti àmọ̀ pé àṣefẹ́ ni àtàkì tí wọ́n wá ṣe tiri kí lórúkọ bọ̀bọ̀ yẹn tó fẹ́ yeye one Ògúnwùsì yẹn ṣe mọ̀ pé gbogbo yín tẹ́ sọ pé ẹ̀gbóhùn ọba màá sọ nísìnyí tẹ́ fi gbóhùn ọba nínú gbogbo ilẹ̀ tó rọ́ dẹ̀ níyín ṣe tiri to deal ó ní káwọn èèyàn pé kó lọ dàpọ̀ mọ́ Àbíkẹ́ to deal with me so that màá stop tí mò ń sọ nípa Ifẹ̀ ìgbà yẹn ni mò ń sọ̀rọ̀ trafficking pé pẹ̀lú aṣọ funfun wọ́n fọ́ ilé mi fídíò tó fi fọ́ ilé mi ń bẹ lórí page wọ́n fọ́ brand new car tí mo rà ń gbà yẹn ogun yẹn wá le gan ó ti wá violent tí wọ́n tọ̀hún àwọn máa yí sí occultic tó bá pàdé mi báyìí wọ́n máa gbẹ̀gẹ̀ lára mi ni. So ẹni tí ó bá mọ ibi tẹ́mi àti Ọ̀jájá ti bẹ̀rẹ̀ ẹ má fi ẹnu sí èmi àti ẹ ti lẹ̀ pọ̀ ó tún lọ fún ológun pupa kan lówó kan máa kéwì ẹ gbọ́dọ̀ sọ kankan nípa ẹ̀ nílé Ifẹ̀ náà ó máa gbẹ̀mí ó wá fẹ́ bẹ́mi náà ṣe pé kàkà fún ẹ ó jẹ ṣégeya kí mo sọ fún ẹ olórí burúkú Ifá kìtìkìtì oníní náà ti àwọn tẹ́ ẹ̀dẹ́ sí mi gbà tó Ọ̀jájá ní pé kẹwàá náà mi ò nítorí mo ṣe ń gẹrun ebi ò dirun rí ṣé o ti rí mi secondary school mi ni ṣé mo dirun bẹ́ẹ̀ ṣé irun gígé ni ebi ò dirun olórí burúkú olóṣì ọdọọyọ dídìrín pedophile. gbà tó fún mi ní àwọ̀dù nkátá nìyí wọ́n máa ra tíkẹ́ẹ̀tì mi ni o wọ́n máa ń celebrate me all over the world ni gbà tó mú lọ gba àwọ̀dù nkátá ni. ebi ẹsẹ̀ mi di blogger kékeré tó ń mú ṣeré fídíò bí tó ti fọ́ mi nílé yẹn ẹ ṣáà máa repost ẹ̀ Ọ̀jájá ti ń ṣèkà tipẹ́tipẹ́ èmi náà dẹ̀ sọ fún yín pé mi náà ò ní gbà èmi ò ní gbà o àwọn ará kàtà ìtàn pàtí tó ń ṣe fún mi nìyí ó ti yẹn kó fọ́tò nǹkan sórí Facebook kí n tẹ̀ ṣeré kàtà wọn ti tẹ bá rérò wọ́n ṣe pàtí fún mi wọ́n gé kéèkì fún mi wọ́n fún mi láwọ́ọ̀d àwọn ọmọ gidi ló wà ń kàtà o tẹ bá rò tẹ̀tàn gbé mi sí cha. Qatar, the richest country in the world. Tí mo fẹ́ sọ fún tí mo fẹ́ fàyàn bí ọ̀rẹ́ ni pé ó dijọ́ tí Ọ̀jájá bá lè tolerate critics tí ò ní attack wọn physically. Ìkà lòun àtàwọn bá yẹn elígèrò òfin jèrò bàbá kan tó gbómọ́lẹ̀ bíi ilẹ̀ Gálílì yẹn mo dẹ̀ rò pé àwọn ìgèrò dẹ̀ lóògùn wọn láì gẹ̀ gan owó náà lè try mi orígèrò sọ pé mo ti fẹ́ lámọ̀ mi lórí ní London nígbà tó ń sọ̀sọ̀kúsọ mo ní ojú máa dúpẹ́ pé mi ò mú ó lé anma mi wá bá fọ́ máa dé orí ẹ̀ mọ́lẹ̀ ni níta ọbẹ̀ yẹn ọba oníkàntàkàntà oníjẹkújẹ ẹ rí i pé nígbà tí mo kúnlẹ̀ sí orí Ọ̀jájá ẹ pójú mi le gan ẹ pé Ọ̀jájá ń smile pẹ̀lú mi ò smile pẹ̀lú ẹ because mo ní mi ò wá spirit mi ò ṣe pẹ̀lú ẹ because you are dubious ṣọ́fẹ̀ rope mi mọ́ṣẹ́ ó fẹ́ mú mi mọ́ṣẹ́ bí ilé bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ rí ìgbà tó ń fún mi láwọ́ọ̀dù kan tó ń fún mi nìyí o ẹ pé àwọ́ọ̀dù mi fine gan ayé tapa o ìgbà tó ṣe àwọ́ọ̀dù tán fún mi mo láìkẹ́ gan. ẹ wá wo àwọn tó kù ní bátú yìí nísìn Ifá kìtìkìtì
kò ní 1 naira kò lówó ògúnfẹ́ láti kò ní nǹkan kan social welfare even go the psychiatric ló wà Talantolo she has nothing irọ́ ni gbogbo ọ parọ́ ju a pathological liar ṣé gbogbo wà tó ń wù vn yẹn mo ní mi ìfẹ́ ṣe ṣú ẹ̀ mọ́ tó ráwọn ọba mo máa ṣe Sunday ó yẹ kí n tún ṣe vn nínú iPhone yẹn but mo ń wá ẹni tí ọ̀rọ̀ bá dá lẹ́nu ẹ̀ gangan tó lè ṣiṣẹ́ yẹn ó yẹ gbogbo atrocity inú inbox wọn yẹn ó dà pé bí sí ni mo tún máa gbéṣẹ́ yẹn fún ibi ò fẹ́ torí mo ti wà posh gbogbo kí n máa gbéṣẹ́ wà sọ́dọ̀ mi ìfẹ́ bá dárúkọ lórí kìíní mi mọ́ torí pé gbogbo àwọn tí àjọ jàjà yìí láti ìgbà tá a ti kó jọ bẹ̀rẹ̀ gbogbo àwọn tó àjọ jàjà yìí pátápátá gbogbo wọn pátá ni wọ́n ti move on. gbogbo wọn pátápátá láti move on. wọ́n dẹ̀ ti méèkì ètò ti ṣí ṣọ́ọ̀bù tó nǹkan òun ló kú sídìí orí burúkú tó ń ṣe lọ́wọ́ tó dẹ̀ sẹ́ pé ọba Ifẹ̀ tó ní pé kán lọ rú ẹbọ lórí Facebook ẹwọ ẹbọ tán rú. orí Facebook wọ́n ti ṣe live chat ni o. ẹyin mi lè wá ń dẹ́rù bà. Chetiri lórí live chat then Ọ̀gágá ó tún lọ ṣe fẹ̀gẹ̀wẹ̀ fún ó lọ fẹ̀gẹ̀wẹ̀ pẹ̀lú ọba Olúgèrò of Ìgòrò nítorí pé ṣàfẹ́ pa Esabod so èmi àti ọ̀rọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin wọ́n nàbì ẹ̀yin ajá ẹrú tálẹ̀tálẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ join nísìn èmi àti mo ti ní problem pẹ̀lú Ọ̀gágá láti 2016 mo ti ń ṣiṣẹ́ so wọ́n ti nà nínà wọ́n ti fún mi gígẹ wọ́n ti lẹ̀ mí láta wọ́n ti ṣe gígẹ ẹ̀rí nìkan kò sí nǹkan kan tó ṣe mí tí Ọ̀gágá ò bá pa mí bó ṣe ń lérí pé ó máa pa mí pé kó lọ sún ẹgbẹ́ tó àní níjọ́ Saturday ṣáàtì yẹn dà ó dà pé fóònù mo fi ṣe download ẹ̀ fóònù tí mo lò mo fi ṣe download ẹ̀ ẹ̀yàn iye ẹ̀yàn mi ewé kérétà ẹ̀kọ́ ti ohun ẹni yẹn ìyàwó ọkọ Ọlábísíbá bètì tó sọra dúdú yẹn tó ń gbé dọ̀bùnú ló sọ pé Esabod wò àbọ̀ àjọ ẹ̀ mọ́lé tọmọtọmọ ní sátidé ẹ crop ẹ gbé sórí Facebook ẹ gbé fọ́tò ìyàwó ẹ̀ sí Ọlábísíbá bètì ọkọ ẹ̀ mo ní fọ́tò ọkọ ẹ̀ ẹ crop ẹ tó pè wọlé sọ́dọ̀ ògidì wèrè yẹn dó mo ti gbé fáwọn ọlọ́pàá dọ́kọ̀ sí bí ọ̀rẹ́ x mi tímọ́tímọ́ ni wọ́n jọ máa ń lọ kóòtù báyìí náà ni tí àwọn ọlọ́pàá bá pè é it's a very serious case ẹ máa rí tó máa ṣẹlẹ̀ nínú wíìkì mi ní sọ mi ìfẹ́ líìkì too much torí wọn ni kí n má sọ nǹkan kan nípa ẹ̀ dẹ̀bi tí láti náà sọ pé kọ́ lọ́jọ́ mi nílé gbogbo ẹ̀ pátápátá ni mo ń crop ẹ̀ ni kí ló fẹ́ pa mí fún Ọ̀gágá wọ́n nìkan lọ́ba tó ń ṣe show ẹ̀ ni òyìnbó ń ṣe show ọba náà ó dàbọ̀ mi tíde go to our website www.esabodspiritualhub.com then you there to some deposit owó ilé I will be in Turkey next month if you want me to invite you okay if you are coming from Nigeria to buy property you have to pay deposit I will not give you any invitation and stop asking me for any invitation I don't do visa racketing it's only Ọ̀gágá that does visa racketing ẹ tó bá wọn ṣe visa l'Abuja pẹ̀lú passport tó sọ́bìtì fún agent gbogbo ẹ ti wà lọ́wọ́ wa wo bí tó sún ẹ dé mo blog ẹ 2016 tó o bá gbé àwọn ọmọ ayé dìde sí mi ni bá ti gbàgbé ẹ tipẹ́tipẹ́ bá ti gbàgbé ẹ wọlú fóẹ̀lẹ̀ débi tó dé Ọ̀gágá ìkàlẹ̀ ẹbí yín sẹ́ apààyàn lẹ́bí yín ó jẹ ṣe gẹ̀yà tí n bá wá sílẹ̀ ṣàtì níjọ́ Sunday lágbára Ọlọ́run gbogbo passport tó submit agent yẹn pẹ̀lú orúkọ agency tó máa wọn ṣe racketing àti pásítọ̀tù Ọ̀gágá gangan gbogbo ẹ̀lẹ́ máa rí mo ń retí ẹ̀yàn mo ní sórí gbogbo àwọn ọmọ ilé Ifẹ̀ ẹ ponú náà ẹ kàwé náà illiterate nìyí náà bẹ́ẹ̀ bá ṣe illiterate ní àtẹ̀tẹ̀ wà nílùú òyìnbó ponú nìyí ẹ̀kú sílé ìyàwó olùṣe nìyí ẹ ní right àti sue mi sí court I will reject your application ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ló ní right kí Ọ̀gágá wá sue mi tàkọ́kọ́ ẹni tó kàn ló wá sue mi ṣé possible kẹsàn pé yẹn ẹgbẹ́ mo bẹ́ àbí olórí burúkú nìyí ni kò ní yí àyà láyà yín ó fò lẹ́ẹ̀ṣẹ̀ jẹ́ kó Ọ̀gágá wa but separation ta fẹ́ gbé jáde bá ṣe máa kọ tiẹ̀ náà nìyẹn jáde máa kọ sí gbogbo immigration àwọn tó kó wọlé Dublin fọ́tò èèyàn méjì wà ní ọwọ́ mi tí wọ́n padà ilé ibi tí wọ́n fi wọ́n sí gbàtàn dé a sọ fún immigration Dublin mo ṣe wọlé
tó bá di dúró mi máa sọ pé èyí ò ń dẹ tọ́ọ̀gì sí blogger ọjàjà pé wọ́n fún ẹ ní fake ọba nìyẹn tó ní adé ààrẹ tó ní kàn gba òun gbalẹ̀ àwọn èèyàn wà ní kàn kidnap wọn òun gbalẹ̀ wọn wà ní kàn ná wọn ó tún wà ní kàn ná blogger nílò òyìnbó ògùn yẹyẹ àbógun wùsì ló lóúnjẹ ó jẹ ṣégeya ó dàbọ̀.